ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ń bẹ nílẹ̀ Yorùbá ní tòótọ́, mélòó ni kákà lẹ́yìn Adípèlé, ṣùgbọ́n bí àwọn ìlú náà ti wá pọ̀ tó, ó fẹ́rẹ̀ má sí ìlú kan ní ilẹ̀ Yorùbá tí kò ní ìtàn bí a ti dá wọn sílẹ̀. Ṣé ìdálù ni ìṣèlú? Eégún ní gbowó Òde Òṣogbo, atọ́kùn ní gba tìbàdàn. Ohun tí wọ́n ń ṣe ní ìlú kan ó ṣeé ṣe kó jẹ́ èèwọ̀ ní ìlú mìíràn. Ìlú kan ń bẹ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń pè ní Owu-Kuta. Ohun tí mo gbọ́ nípa ìlú náà ó ṣe mí ní kàyéfì púpọ̀. Èyí ló ṣokùnfà bí ìrìnkèrindò mi òní bó ṣe darí mi sí ìlú Owu-Kuta láti lọ fìdí òtítọ́ múlẹ̀. Ṣé ẹ ti mọ̀ pé èmi Abíọ́dún Ọmọláwuyì ń kì í bá wọn hèèrà tí ò lọ́mọ nínú? Mo dé Owu-Kuta níbi tí bàbá wa ọmọọba Oyèláyọ̀ Sanni sọ́ba lójú Olówu ti ìlú Kuta tí wọ́n ti gbà mí lálejò. Bàbá náà gbà mí tọwọ́ tẹsẹ̀. Orúkọ tèmi ni ọmọọba Oyèláyọ̀ Sanni, sọ́ba lójú Olówu ti ìlú Kuta. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀, bí wọ́n bá fẹ́ tẹ ìlú dó láyé àtijọ́, àwọn akọni bíi ọdẹ tàbí jagunjagun, àwọn ni wọ́n sábà máa ń tẹ ìlú dó. Bàbá, ta ló tẹ ìlú Owu-Kuta tí a wà yìí, ta ló tẹ̀ dó, àti wípé báwo ni wọ́n ṣe dé ibi tá a wà yìí gan? Gẹ́gẹ́ bó ṣe béèrè pé bílùú ìṣẹ̀ṣẹ̀ okùn egúngùngùn kọ́ má níbi tí a ti fà wá. Ilé Ifẹ̀ ni baba ńlá wa ti dìde. Ìkan nínú ọmọ Odùduwà ni baba ńlá wa tí ń jẹ́ Ajíbọ́sìn. Bàbá tó bí bàbá wa ni Ajíbọ́sìn. Ajíbọ́sìn yìí òun sì ni ọmọ Odùduwà, tí ìyá rẹ̀ ọmọ Odùduwà ni ìyá rẹ̀ jẹ́ obìnrin inú àwọn ọmọ Odùduwà tó ń jẹ́ Ìyànadé. Ìyànadé ló bí Ajíbọ́sìn. Ajíbọ́sìn yìí òun ni ó ń gbé lọ́dọ̀ bàbá ìyá rẹ̀ tí í ṣe Odùduwà. Láti kékeré ó sì ti ń gbé bẹ́ẹ̀ pẹ̀lú ìyá rẹ̀. Nígbà ó wà ní kékeré, ara tí wọ́n fi máa ń pè wá torí kí wa tá à ń jẹ́ dòní, ìyẹn Àsùnkàngbadé. Ajíbọ́sìn ọmọ Àsùnkàngbadé, ọmọ Ajíbọ́sìn Àsùnkàngbadé. Bó ṣe Sùnkàngbadé nílé Ifẹ̀ lọ́dọ̀ Odùduwà, nígbà tí wọ́n ti gbádé yẹn fún un tó ti sunkún, tí wọ́n ti gbé adé fún un nígbà tí ó wà ní kékeré ló ti gba adé yẹn. Ìyẹn ni a fi máa ń sọ wípé àwa Òwu la kọ́kọ́ gba adé nílẹ̀ Yorùbá. Náà ni a fi ń pè wá ní àwa ni Òwu la kọ́ dá. Bá a ṣe kọ́kọ́ dá Òwu náà ni pé Ajíbọ́sìn yìí ni Odùduwà àkọ́kọ́ ní kí wọ́n lọ tulẹ̀ fún, nítorí pé ọba méjì ò lè wà nínú ìlú. Nígbà tó ti gbádé fún Ajíbọ́sìn ti ń ṣe bí ọba ní ààfin Odùduwà. So nígbà ọba méjì ò wá lè wà nínú ààfin ló fi ní kán lọ tu ilẹ̀ tiẹ̀ fún ní ibi tí wọ́n bá ti rí ẹsẹ̀ erin. Oníkan rìn síwájú, bí wọ́n bá ti rí ẹsẹ̀ erin, ibẹ̀ ni kán ti dúró, kán ti tulẹ̀ fún. Tí bó ṣe di pé Ajíbọ́sìn tí Odùduwà tó fi ọya ilé fún un nìyẹn. Ajíbọ́sìn wá dé Òwu-Ìpolé níbi tó ti rí ojú ẹsẹ̀ erin, ibẹ̀ ló dúró sí, ibẹ̀ l'Òwu-Ìpolé. Òwu-Ìpolé yẹn kò sí mọ́ ní ìsìn, nítorí pé nígbàtí gẹ́gẹ́ bí ìtàn tá a gbọ́, wọ́n sọ pé nígbàtí Òwu-Ìpolé tí wọ́n wà ń bẹ̀, àwọn ẹranko búburú ń dà wọ́n láàmú, wọ́n láti sún síwájú. Ṣùgbọ́n kò ṣe pé mìdélè náà ni wọ́n kúrò ń bẹ̀ bẹ́ẹ̀ yẹn, wọ́n pẹ́ ń bẹ̀, tó jẹ́ pé téèyàn bá dé ibẹ̀ ní ìsìn níwájú Orile-Owu ni, téèyàn bá dé bẹ́ẹ̀ ìsìn, èèyàn ó tún rí traces wípé ìlú kan ti wà ń bẹ̀ tẹ́lẹ̀. Now ní Òwu-Ìpolé yìí, ibẹ̀ ni bàbá tiwa tó tẹ Kúta dó ló ti kúrò tó fi wá tẹ Kúta dó. Bàbá wa yẹn náà ni Akindele, ìyẹn ni ìkan nínú àwọn ọmọ Ajíbọ́sìn. Sẹ́yìn pa sọ pé Ajíbọ́sìn ó ti wá tẹ Ìpolé dó, ó ti ń gbé Ìpolé, wọ́n ti sẹ́tù síbẹ̀, òun àtàwọn aráàlú àti kìnní. Ṣùgbọ́n tó jẹ́ kí Akindele ó kúrò ní Òwu-Ìpolé, ìjà oyè lẹ́yìn tí Ajíbọ́sìn kú tán, wọ́n fẹ́ jẹ ọba míì. Òun gẹ́gẹ́ bí àgbà tó sì jẹ́ alágbára, torí alágbára tó jẹ́ ni pé jagunjagun ni,
ó tún wá jẹ́ ọmọ Anlugbua torí pé Anlugbua tó jẹ́ jagunjagun tí gbogbo Òwu ń bọ lónìí táwọn gbé òṣùbà fún Akindele ni Anlugbua fi ṣe ọmọ. So gbogbo ohun tí Anlugbua ní láyé gẹ́gẹ́ bí ògùn ni gẹ́gẹ́ bí agbára ni Akindele ló gbé fún. So èyí jẹ́ kí àwọn aráàlú kàn bẹ̀rù Akindele púpọ̀ jù torí kò sí irú ògùn tí Anlugbua ní t'Akindele náà ò ní. So kó sì tó lójú Anlugbua gangan kó tó di pé Anlugbua wọlẹ̀ náà ni Akindele náà ti ń practice gbogbo àwọn ògùn tí Anlugbua ní tó yẹ pé gbogbo agbára yẹn ó ṣẹ̀rù bà àwọn aráàlú. Ìyẹn ní ó jẹ́ wọn ò fi jẹ ọba tí wọ́n fi ẹlòmíì tó jẹ́ àbúrò rẹ̀ tí wọ́n fi jọba. ìwà ìrẹ̀lẹ̀ àti sùúrù tí Òtilẹ̀ta ní òun ló jẹ́ kí gbogbo aráàlú kí wọ́n gbárùkù tì lásìkò tí ipò ọba tó ṣí sílẹ̀ tí wọ́n fi wò wípé òun ló yẹ kó jọba. Yorùbá wá bọ̀ wọ́n ní kàkà kí gbajúmọ̀ ó fìṣẹ́ wọ̀lú yóò yà fi ọdún kún ọdún rẹ̀ lẹ́yìn odi ni. Gẹ́gẹ́ bá a ti gbọ́ ṣáájú kì í ṣe Òtilẹ̀ta òun làkọ́bí òun làbí gbẹ̀yìn wọn léńje. Báwo ni wọ́n ṣe wá lajú sílẹ̀ tí àwọn tí ó jẹ́ ẹ̀gbọ́n tí wọ́n fi wọ́n lẹ̀ tí ó jẹ́ pé Òtilẹ̀ta tó jẹ́ àbígbẹ̀yìn òun ni wọ́n wá fi sípò ọba? Ẹni mélòó ló lè gbarú ẹ̀? Ìyẹn ló mú Akindele bínú tó wá kó gbogbo nǹkan oyè nǹkan tí wọ́n fi joyè adé ní idà ní kọ̀ọ̀kọ̀ ní gbogbo ẹ̀ oko kó sákò nílùú lọ́wọ́ à ń bọ̀. Bó ṣe sákò nílùú àwọn aráàlú náà ti rí i pé n tó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn nǹkan míì ń bẹ lábẹ́nú tọ́jọ́ mọ́ ń gbà wọ́n ń du oyè yẹn ọ̀pọ̀ gan ó kúrò ó sì ń bọ̀ wá sí ibi tí orí ń bẹ́sẹ̀ rẹ̀ rí kò tí ì mọ̀. Ìwọ̀n gbogbo ibi tó ń dúró sí ikú nípa àjàkálẹ̀ àrùn níjọ́un àti nípa pé ìbẹ̀rù pé wọ́n ń lé òun bọ̀ láti ìpolé láti wá bá òun láti gba gbogbo nǹkan tó kó ó jẹ́ kí ìbẹ̀rù àti àìlè níbi tí ó dúró sí kò settle down. Bí wọ́n bá ti débì kan àtúnmọ̀ kó ń bẹ̀. Nínú ìrìn àjò yẹn babaláwo tó jẹ́ babaláwo fún Anlugbua gangan ìyẹn ni Atọ̀runmọ̀pẹ̀lẹ̀ ó gbóná débi pé so ẹ mọ̀ pé a sọ pé gbogbo ohun tí Anlugbua ní ló ti kó fún Akindele. So babaláwo náà gbóná so ó jẹ́ ń tó fẹ́ràn Akindele báyìí ó ṣe fẹ́ràn Anlugbua tó jẹ́ bàbá rẹ̀ gẹ́gẹ́ bí adopted child ní Akindele fún Anlugbua. So ohun tí ó bá ti débi tí wọ́n bá dúró sí adífá tí fá bá sọ pé kán dúró bí wọn ò tí ẹ̀sẹ̀ dífá ń gbọ́ bá di pé wọ́n ń kú tí àjàkálẹ̀ àrùn pa wọ́n tí ẹ̀rù pé wọ́n ń bọ̀ tí ò tí ì kú ń bẹ̀. So until tí wọ́n dé ibi tí a wá wà lónìí yìí tá ń jẹ́ Kuta yìí náà ń gba babaláwo wá dífá lọ́wọ́ ní ibi yìí à ń lo ọjọ́ márùn-ún wọ́n ń lo ọ̀sẹ̀ kan wọ́n ń lo ọ̀sẹ̀ méjì a jẹ́ pé ibi tá a dé yìí ikú ò rí pamọ́ ikú ti ta wá tì báyìí ikú ti ta mí tì. Akindele wá ní ọkàn mi wá balẹ̀ báyìí ikú ti ta mí tì. So àwọn ẹ mọ̀ pé láyé ẹjọ́ tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ débì kan àwọn tí ń lọ bóyá wọ́n ń kọjá lọ tí wọ́n passers by tí wọ́n bá rí i pé àwọn kan tẹ̀dó bẹ́ẹ̀ àwọn náà máa dúró bóyá wọ́n ń sinmi lọ́dọ̀ rẹ̀ bàbá Ikutamiti bàbá tó dúró ní bàbá tí ń pè rẹ̀ ní Ikutamiti náà dúró sọ́dọ̀ rẹ̀. So Ikutamiti wọ́n sọ́tìn rẹ̀ di Kuta. So bí Ìbàdàn ṣe jẹ́ eba-odan tẹ́lẹ̀ tó wá di Ìbàdàn ní ìsìn bẹ́ẹ̀ náà ni Kuta ń jẹ́ Ikutamiti tẹ́lẹ̀ tó náà di Kuta. Now gba wọn settle sí ibi tí wọ́n wá wà yẹn babaláwo náà ó dúró títí àwọn aráàlú míì náà àwọn ẹlòmíì náà ń dé wọ́n ń dúró tí wọ́n rí pé ibẹ̀ wà peaceful kò sí ìyọnu ogun ọ̀dà wọn láàmú. Ẹlòmíì náà lẹ́ẹ̀bí wọ́n bá ti ń bọ̀ sẹ́yìn pé láyé ìjọ́un ogun ní máa lé wọn kiri. Ẹlòmíì lè máa jẹ́ pé ogun ló lè kúrò ní ìlú tiẹ̀ tàbí nǹkan kan bí ọba ti dé tó bá ti gbà á. So àwọn tó wá ń dé Kuta ń gbà wọ́n yẹn Akindele ó ń gbà wọ́n mọ́ra. So òun náà ń káàkiri ọdẹ ni
tó bá ti káàkiri gbogbo surroundings àwọn tó bá ti wà ń bẹ̀ bóyá tán náà mọ̀ pé òun wà ń bẹ̀ so a kó wọn mọ́ra so wọ́n bẹ̀rẹ̀ sí jọ ṣe ìlú bí Kuta ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Now Kuta wá bẹ̀rẹ̀ báyìí ni pé nígbà tí ìlú wa ń fẹ̀ sí ó di pé gbogbo àwọn tí ó kó mọ́ra yẹn wọ́n jọ ń dímọ̀ràn bí wọ́n ó ṣe máa ṣe ìlú bí wọ́n ó ṣe máa ṣe òun náà ó bí ọmọ ìyẹn Akindele ó bí ọmọ ẹyọ kan tẹ̀pọ́n alágbára wọn ò ní time láti torí pé òun náà máa jagun kiri bí Anlugbua ṣe máa jagun wọ́n máa bẹ̀ lógun káàkiri so tó bá dé ọmọ ẹyọ kan tó bí òun ni Mọ̀rọ́láhùn yẹn nígbà tí òun ó bímọ ń tiẹ̀ Ọlọ́run yọ̀ǹda ọmọ mẹ́rin fún un tọ́jọ́kùnrin ọmọ mẹ́rin yẹn ìdílé mẹ́rẹ̀ẹ̀rin ni wá ń jẹ ọba ní ìlú Kuta láti gba àwàṣẹ yẹn láti gba Akindele ti lọ tí Mọ̀rọ́láhùn ti tó bí Mọ̀rọ́láhùn lẹ̀ bí Akindele ṣe wá lọ Mọ̀rọ́láhùn tó bí Mọ̀rọ́láhùn ló wá bí ìdílé mẹ́rin ló bí ọmọ mẹ́rin tó jẹ́ ìdílé kọ̀ọ̀kan tó jẹ́ tí ń jẹ ọba nísìn ìdílé àkọ́kọ́ ni Tẹ́gbòsùn ìdílé ẹlẹ́kejì ni Adélùmọ̀ so Tẹ́gbòsùn yẹn a máa ń ṣọ́tìn rẹ̀ sí Tẹ́gbòsùn à ń ṣọ́tìn rẹ̀ sí Tẹ́gbò Royal Family Adélùmọ̀ a ṣọ́tìn yẹn sí Délùmọ̀ Royal Family bẹ́ẹ̀ náà ni Adéyíòyè la ṣọ́tìn sí Adéyí Royal Family àti Lanlóyè náà ní sẹ́yìn wọn à ní pé hall yẹn mọ́ so the Lanlóyè Royal Family so ìdílé mẹ́rin tó ń jẹ ọba nílùú Kuta nìyẹn. ní ilẹ̀ Yorùbá kì í ṣe àjòjì wípé gbogbo ìlú pátápátá tó ń bẹ nílẹ̀ Yorùbá òun wọ́n ní òrìṣà kan tàbí òmíì tí wọ́n ń bọ àwọn òrìṣà wo òun lẹ̀ ń bọ ní ìlú Kuta. àwọn ọdún òrìṣà wà àwọn ológun máa ń bọ̀gún tí wọ́n ní ọjọ́ tí wọ́n ń bọ àwọn olóòṣàlá wọ́n máa ń bọ tí wọ́n sì ṣe ọdún rẹ̀ rẹpẹtẹ àwọn ìdílé pọ̀ kálukú ló ní òrìṣà wọn ṣùgbọ́n òrìṣà gbajúgbajà tá a máa ń sọdún rẹ̀ nílẹ̀ yìí òun ni ọdún Anlugbua tí a máa ń ṣe tó jẹ́ àpèjẹ orúkọ fún Akindele tó jẹ́ bàbá wa. sẹ́ǹpá sọ wípé agbára tá Anlugbua nílò náà ní so Anlugbua wọlẹ̀ ni òun náà wọlẹ̀ bí Anlugbua ni so bí nagijẹ́ rẹ̀ wọn ò tiẹ̀ wọ́n fẹ́ mọ̀mọ́ ní ọmọ Ajíbọ́sìn mọ́ Anlugbua yẹn ni wọ́n fi ń pè làwa náà sì fi ń pè gẹ́gẹ́ àwa tá a jọmọ rẹ̀ ọmọ Anlugbua náà ni làwa náà jẹ́ so gbogbo àwọn bàbá wa tó ti jẹ ọba Akindele Anlugbua ni wọ́n ṣèrántí rẹ̀. nígbà tí Akindele wà ní Owu-Kuta òun pẹ̀lú Anlugbua yìí ni ó jẹ́ ẹni tí wọ́n jọ mọ́wọ́ ara wọn tí wọ́n jọ rìn nígbà Akindele náà sì tún wá débi tó wá jẹ́ jagunjagun tó jẹ́ ọdẹ wọ́n wá fi ń sọ ní alias Anlugbua níbi tó wọlé sí ni à ń pè ní gbó Anlugbua ibi tí Akindele wọlé sí là ń pè ní ojúbọ Anlugbua tí a sì ń bọ dòní níbi ojúbọ yẹn téèyàn bá débẹ̀ èèyàn máa rí odò kékeré kan tí ó sàn wọ́n ń pe odò yẹn ní Odo Aya-Oba ìtàn sọ fún wa pé ìyàwó rẹ̀ ló wọlé síbẹ̀ níbi ojúbọ yẹn náà ìtàn tó sọ fún wa pé babaláwo rẹ̀ ńgbà tí Akindele ti wọlé lónìí kí lóun ó tún máa ṣe òun náà nalẹ̀ ń bẹ̀ ó di odò yẹn ni wọ́n ń pè ní odò àtọ̀runmọ̀pẹ̀ tí wọ́n bá fẹ́ wọ Kuta lónìí lẹ́gbẹ̀ẹ́ community high school. ohun tí ojú òkú rí ní sàárè kò kéré rárá ṣùgbọ́n ó wá kẹni tí òkú ròyìn fún. a gbìyànjú láti dé ojú odò Aya-Oba ní ìlú Kuta ṣùgbọ́n ó ṣeni láàánú wípé gbogbo ọ̀nà tá a lè gbà débẹ̀ pátápátá òun ní ìdíwọ́ wà. ohun tí wọ́n wá sọ fún mi ni wípé àsìkò ẹ̀rùn ìyíwọ̀n àsìkò ọ̀gbẹlẹ̀ òun nìkan ló lè rọrùn fún wa láti dé ojú odò Aya-Oba náà. ẹ ká sókè.
ẹ má wọrí ẹ má lọ. ẹ̀ka ló gbèdé. ẹ má wọrí. ó bá dọ̀tí àfọ̀. lẹ́ẹ̀dì dáàbì. bí ọ̀nà lè fún ọ. ṣé kí n sọ̀kalẹ̀. ẹ jókòó yín rẹ̀. ṣé n sọ. mo ti mọ̀ pé kílẹ̀ yẹn máa yọ̀ sáá ni. bí àwọn Yorùbá tí wọ́n bá bínú láyé àtijọ́ kò sí àrà tí wọn ò lè dá èyí kò ṣẹ̀yìn agbára àjogúnbá tí wọ́n jogún lọ́wọ́ àwọn baba ńlá wọn kí wá ló mú Akíndélé tó fi bínú tó fi lọ wọlẹ̀ ní tirẹ̀. n tó fà á nǹkan méjì péré náà ló fà Akíndélé lọ sógun gbà tí ó ń ti ogun bọ̀ láti wọlé àwọn ọmọ rẹ̀ àwọn ìyàwó ọmọ rẹ̀ nǹkan kan wọ́n ti hóṣù wọ́n gúnyán wọ́n da èpo oṣù síta àwọn tí wọ́n jẹ̀pà wọ́n da èpo ẹ̀pà síta ìgbà tí ń tọ́jú ogun bọ̀ láti wọlé àwọn èpo ẹ̀pà yìí ó há pátákó ẹṣin rẹ̀ lẹ́sẹ̀ èpo oṣù ó yọ ṣubú ṣubú ṣe ṣubú yẹn pé nígbà tó ń wò ṣubú lójú ogun ohun adélé tó ń wá ṣubú èèmà ńlá lélẹ́yìí kó wọn gbọ́dọ̀ tó máa wà lórí ilẹ̀ mọ́ ló fi bínú lọ tó fi kúrò nígboro tó fi kúrò nílùú tó fi gun ẹṣin rẹ̀ wọ inú igbó gìjigìji nígbà yẹn tó fi gun ẹṣin rẹ̀ wọ inú igbó ibi tó ti ń fi ẹṣin yẹn gun igi lọ ló ti jábọ́ ibi tó balẹ̀ sí náà lọ wọlé sí tó ń tẹṣin rẹ̀ tó gùn lọ sógun bọ́dọ̀ ẹ̀sẹ̀ ń sáré lọ́ngbà yẹn náà ni àwọn èèyàn rẹ̀ tí wọ́n jọ wá láti Òwu Pòlé ni wọ́n ń tẹ̀lé lọ gẹ́gẹ́ bí àtọ̀mọ́pẹ̀ àti ìyàwó rẹ̀ ló wọlẹ̀ tí ìyàwó rẹ̀ ló di odò kékeré tí ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ ojúbọ rẹ̀ tí Anlugbua sì di àti ọ̀tọ̀mọ́pẹ̀ sì di odò tó sàn já ẹgbẹ́ community school di òní olónìí. Yorùbá máa sọ wípé ẹni tí àtọ̀sí ń dà láàmú irú wọn ni wọ́n máa ń ṣọ̀rẹ́ alágúnmu àgbọ̀ ti Akíndélé tó bínú tó wọlẹ̀ a sì mọ ìdí tó fi ṣe bẹ́ẹ̀ kí wá ní tí Àtọ̀runmọ̀pẹ̀ tóun náà bínú tó dodò lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ti Akíndélé. tí ọ̀fà tó fi di odò ni pé wọ́n ní Yorùbá náà máa ń sọ òwe kékeré kan pé bí ọ̀rẹ́ ẹni bá kú tí àbálẹ̀ bá kú àfẹlò lẹ́ni nígbà tí ẹni tí wọ́n jọ wá tó ti wọlẹ̀ lónà wàá wò sá pé kí lóun ó tún máa ṣe ẹni tó ń wá sìn olówọlẹ̀ yìí kó náà di odò láàrin ìdí tó fi nalẹ̀ tó fi dòdò nìyẹn. àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá nínú àwọn ìdáhùn yín ẹ ti ń dárúkọ Òwu Ìpolé ṣé ká sọ ní pàtó wípé Òwu Ìpolé òní wọn kọ́kọ́ tẹ̀dó sí kí wọn tó wá sí Òwu-Kuta tí a wà lónìí ni. Òwu Ìpolé ni gbogbo wa ti wà kó tó di pé wọ́n ìjà oyè bẹ́ sílẹ̀ tí wọ́n fi wá ìlú tiwọn tí í ṣe Kuta ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí àwọn kó Olowu Pòlé lógún tó já Owu Pòlé tí àwọn ará Owu Pòlé sì lọ sí Orile-Owu. Owu Ìpolé tí Ajíbọ́sìn tẹ̀dó nígbò di pé ìlú ń expand tí ẹranko búburú ń dà wọ́n láàmú wọ́n láti move àgọ́ Òwu wọn kọ́ move sí from àgọ́ Òwu ló wá di wọ́n á tán move sí Orile-Owu táàyè ti gbà wọ́n tẹ́ranko ọ̀rọ̀ now ṣùgbọ́n nígbà tí wọ́n wà lágọ́ Òwu Olówu gbà yẹn ó lágbára nílẹ̀ Yorùbá Òwu ní the first empire kọ́yọ̀ kó tó exist Òwu ní the first empire Olówu yẹn lágbára gan so wá ó di tí àwọn ilẹ̀ Yorùbá yòókù ń jowú ẹ̀ so ìjà kan wá ṣẹlẹ̀ ní ọjà Àpòmù
lẹ́yìn tí ó involve Owu man àti Ìjẹ̀bú man. So ìjà yẹn sẹ́mọ̀ tó bá ti di kíní bẹ́ẹ̀ yẹn agbára tòwúsá kà ti Ìjẹ̀bú yẹn wọ́n wá rò pé ọ̀yàn jẹ àwọn yòókù wá gang against rẹ̀ wọ́n délé kálukú àti Ifẹ̀ ní àti Ìjẹ̀bú ní àti Ọ̀yọ́ ní gbogbo wọn gang up ní a fi gbógun ti Orile-Owu. So ṣùgbọ́n gbà wọ́n gbógun ti ọdún 1821 ni wọ́n jagun yẹn títí wọ ọdún 1821. wọ́n aṣàgbọ́ pé ó tó bí ọdún mẹ́ta before 1821 yẹn kí tí ogun yẹn fi ń lọ. Bí wọ́n ṣe ń jagun tó torí Orile-Owu ní fence wall tó tán fi fence rẹ̀ tó jẹ́ pé ọ̀tá ò lè gbàbẹ̀ wọlé. Àwọn wọn mọ bí wọ́n ṣe bó ṣe ga tó jẹ́ pé wọn ẹnìkan lè tí wọ́n bá ti wọlé síbẹ̀ àwọn nìkan ni. So ogun yẹn wá sọ̀ráǹdì wọn débi pé fẹ́ǹsì wọn sọ̀ráǹdì fẹ́ǹsì yẹn wọn ò lè penetrate síbẹ̀. Ṣùgbọ́n wíwà nù ilé tí wọ́n wà nù ilé yẹn oúnjẹ tí wọ́n ní ó ti ń tán fún bí ọdún mẹ́ta. So ti yé so ìyẹn ló wá mú kí wọ́n ronú pé táwọn bá ní kàn ò dúró ibi ní ọmọ pa àwọn fún kọ̀ọ̀kan. Ogun ò sì gbọ́dọ̀ wọlé ti àwọn káwọn faralẹ̀ ni wọ́n fi wá gba ẹ̀yìn odi ìlú yẹn wọ́n ṣe ẹnu ọ̀nà kan síbẹ̀ ibẹ̀ ń gbogbo wọn ń gbà tí wọ́n fi ń jáde kálukú tó bá ti jáde ẹni dúró gbé ni ibi tó bá rí yóò lọ dúró síbẹ̀ láti Orile-Owu náà ni o. So yóò lọ dúró síbẹ̀. So nínú wọn láti rí àwọn tó dúró sí Gbọ̀ngàn, àwọn tó dúró sí Mọ̀dẹ́kẹ́, àwọn tó dúró sí Ọdẹ Òmu, àwọn tó wá sí Iléṣà bámbámbámbámbámbám lọ Ìlóbù Ilé-Ogbó kankan bẹ́ẹ̀ yẹn. Ṣùgbọ́n àwa Kúta ń bí kì í ṣe ogun yẹn ló lé àwa kúrò ń bẹ̀. Àwa tí ń exist kò gun ó tó dé. Sónú àwọn tó gun léun náà wọ́n wá tún wá bá wa ń bí nígbà tí mọ̀ pé ọmọ ìyá àwọn kan ọmọ bàbá àwọn kan wà ń bí. Ibi tí tiwa ti yàtọ̀ nìyẹn. A lè rí ìlú mi náà tó jẹ́ pé ó ti kú òǹbẹ̀ kí ogun ó tó dé o. Ṣùgbọ́n ní ti Kúta o àwa ẹ̀ ṣe pé ogun ló tú àwa kúrò. Ìjà oyè nípolé làwa ti kúrò kì í ṣe láti ìgbà tó gún dé lórílẹ̀-Owu. Gbọ́n nítorí pé ìpolé náà gbogbo ìpolé ló move wá sí Orile-Owu. So Orile-Owu náà ni origin tiwa náà wà nìyẹn. Ẹ ti understand nísìn because nígbà tí gbogbo ìpolé náà ló move wá sí Orile-Owu tí ó ṣe pé bóyá ó kọ àwọn kan ń bẹ̀. Gbogbo àwọn ìlú tí ó wá jáde láti Orile-Owu ń gbógun yẹn àti wá ń kóra wá jọ lábẹ́ àkóso bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́. Àwọn ni patron wa ìyẹn ni Royal Union of Owu People. Àti kóra wá jọ àti kóra jọ débi pé àti rí bí 29 communities ní South West ń bí pẹ̀lú Kwara ní Owu tá a sì ń ṣe ìpàdé a sì ń ṣe àjọ̀dún lọ́dọọdún láti 1992. Ní ọdún yìí 2021 ni ó wà pé 200 years tó gun tú Orile-Owu ká. Àti wá tún ṣe ìpàdé tá a ti gbé àjọ̀dún ọdún tí a kúrò Orile-Owu tó gun tú Orile-Owu. A máa ṣe ọdún yẹn ní December ọdún yìí ní origin wa ní Orile-Owu. Ìyẹn wà lójú ọ̀nà lọ́wọ́lọ́wọ́. So gbogbo àwa tá a jẹ́ ọmọ Owu pátápátá because àwa ni Júù bí Júù ni wá Júù Israel bí Júù náà ṣe fọ́nká tí wọ́n tún sára ọjọ́ bẹ́ẹ̀ làwa náà ní Nàìjíríà. Àwa náà fọ́nká tẹ́lẹ̀ but a ti sára jọ débi wípé a ti ní program pé a fẹ́ ṣe new Owu town ní Orile-Owu tá a ti gbalẹ̀ bẹ́ẹ̀ tá a ti ń gbégbèsè nínú àjọ̀dún yẹn náà láti máa launch ẹ̀ ní Owu town. A ti gba bí about 100 hectares tí gbogbo community kọ̀ọ̀kan tá a ti sára wájọ yẹn tá a máa lọ develop níbẹ̀.
so ìyẹn jẹ́ bí landmark àwọn tí Òwu ti ń gbèsè. Owu-Kuta ò sì gbẹ̀yìn nù RUOP activities yìí. Ọlọ́run fi ọba wa Dr. Ahmed Oyelude Adekunle Makama ó fi wọ́n ṣe ọ̀kan gbòógì wọ́n ní chairman Owu Obas, so tí wọ́n sì ń coordinate gbogbo àwọn ọba yòókù láti jẹ́ kí Òwu ọmọ nítẹ̀síwájú lábẹ́ àkóso bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́, former president in Nigeria. Kò sí láti 1992 yẹn kò sí convention kan tá a ṣe tí wọ́n kì í wà ń bẹ̀. Kuta láti ṣe ti láṣẹ yìí, Kuta yìí tá a wà láti ṣe àti host ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta léra wọn gan. Do a máa ń gbé lọ káàkiri ìlú kọ̀ọ̀kan tó bá rẹ́dì láti gbà wá lálejò ni. Ṣùgbọ́n lọ́dún yìí a máa mọ̀ pé Orile-Owu la ń lọ gẹ́gẹ́ bí láti fi máàkì 200 years tí Òwu tó gún tí Òwu ká. Akindele tẹ́ ló wọlé yìí, ìnagijẹ rẹ̀ náà lẹni wọ́n ń pè ní Alugbua. Ní ojúbọ Alugbua yìí, ìyíhùn níbi tí Akindele tó wọlé sí, àwọn àpẹẹrẹ wo la lè rí ní ibẹ̀? Bí ìtàn ṣe sọ fún wa, èmi tí mò ń sọ̀rọ̀ yìí, ìlà tó wà lójú mi ló wà lójú Akindele tó wọlé yìí. Èmi ò gbọ́dọ̀ dé ojúbọ yẹn nígbà tí wọ́n bá ń bọ̀. Àpẹẹrẹ kan nínú àpẹẹrẹ tá a lè rí níbẹ̀ ni pé a máa rí àpẹẹrẹ tí à ń pè ní àpẹẹrẹ ní bí ojúbọ tó wà níbẹ̀. A máa rí àpẹẹrẹ yẹn. Àpẹẹrẹ yẹn rèé, àwọn kan wà nú ẹ̀. N tó mú ẹ̀wọ̀n yẹn wá ni pé nígbà tí Akindele ti wọlé, àwọn tó sì sọ fún wa pé tí ogun bá dé o, kán wá pé òun ní ojúbọ òun níbi tí òun wọlé sí. Ó sì so ẹ̀wọ̀n kan má dì tí fi máa jagun. So ẹ̀wọ̀n yẹn ó wọlé, ẹ̀wọ̀n yẹn wá wà níta. Ó ní tí wọ́n bá ti fẹ́ pé òun kí wọ́n fa ẹ̀wọ̀n yẹn kí wọ́n sì pè ó ní orúkọ òun. Orúkọ tí wọ́n sì máa pè náà ni Ògbógbóǹdù ẹbọra owó, yóò sì jáde sí wọn. Jíjáde tí pé ńgbà tí wọ́n mu tí yóò tí wọ́n ṣe fàájì, tí wọ́n mu tí yóò láàrin ìlú, ní wọ́n bá ní káwọn tiẹ̀ lọ dán bàbá àwọn tí ó ní tógun bá dé, káwọn ò pé òun, káwọn tiẹ̀ lọ dán wò kógun tó dé. Ní wọ́n bá lọ síbẹ̀, gbà wọ́n débẹ̀ wọ́n fa ẹ̀wọ̀n, wọ́n pè bí wọ́n ṣe bó ṣe ní kán pè òun. Ní wọ́n bá fa ẹ̀wọ̀n yẹn, fífà tí wọ́n fa ẹ̀wọ̀n yẹn ó láti jáde sí wọn. Jíjáde tó jáde, ó bẹ̀rẹ̀ sí bẹ́ orí lọ. Ó bẹ̀rẹ̀ sí torí àdá ọ̀kọ̀ ní wọ́n fi jagun gbà yẹn. Ó bẹ̀rẹ̀ sí bẹ́ orí lọ. Nígbà wá bẹ̀rẹ̀ dé lẹ́fù kan tó wá rí pé òun fẹ́ pàlórun tán, tó wá gbé orí kan tó yẹ̀ wò lọ́wọ́ ni àwọn ọmọ àwọn lòun ń pa, àṣírọ́ ni wọ́n pa fóun tó báyìí. Ló bá padà. Láti ìgbà yẹn kò jáde sí wọn mọ́ láti wá bá wọn jà ogun. Ṣùgbọ́n ẹ̀wọ̀n yẹn sì wà ń bẹ̀ níbi àpẹẹrẹ yẹn. Tí wọ́n bá fa ẹ̀wọ̀n yẹn, tí wọ́n bá fà dé lẹ́fù kan, yóò gbára rẹ̀ máyàn lọ́wọ́, yóò tún wọlé lọ. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n tí wọ́n bá pè báyìí kò jáde mọ́. Kò jáde wá bá wọn mọ́ torí wọ́n ti dán. Ajá yẹn àwọn tó tún jù wá lọ, àwọn sọ pé àwọn máa ń rí tó máa ń wá sí Kuta láti inú igbó tó wọlé sí. Ní àtijọ́, bí ọjọ́ orí tèmi ṣe mọ́ ẹ̀, mo fojú rí ajá rẹ̀ rí, ajá Anlugbua. Torí gbogbo ọjọ́ ọjà pátá, ọjọ́ ọjà ọ̀rọ̀ ọ̀run, ọjà tí wọ́n náà gbà yẹn à ń pè ní ọjà owó dé. Akindele máa rán ajá yẹn wá sí ìgboro, yóò rán lọ sí ọ̀dọ̀ ọba tí bá ń bẹ lóyè. Bàbá ọba yìí tá à ń pè Oyelude, bàbá rẹ̀ ló wà lóyè ńgbà tèmi gbọ́njú. Ajá yẹn ga, ó fẹ́ ga tó yàn, ó dúdú. Ó máa wá sọ́dọ̀ ọba Oyelude. Oyelude ó so àṣà àmà lọ́rùn. Ajá yẹn ó tún padà lọ. Tàtí tó ṣe pé
alájà yẹn lọ rán wá gba nǹkan lọ́wọ́ ọmọ àwọn bí ìtàn ṣe sọ fún wa nìyẹn ṣùgbọ́n kì í sì ṣètàn náà lọ títí fèmí torí mo rí ajá yẹn rí. nínú ìsọ̀rọ̀ yín lẹ́ẹ̀kan ohun tẹ́ ẹ fi jẹ́ kó yé wa ni wípé ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ó di èèwọ̀ fún yín láti dé ojúbọ Alugbua kí ni ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ bàbá. èmi gẹ́gẹ́ bí oníkẹ́kẹ́ mi gbọ́dọ̀ débẹ̀ torí pé ẹni tó wọlé síbẹ̀ kẹ́kẹ́ ló kọ. kábíyèsí rẹ̀ olódùmarè àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín bàbá. ìbéèrè tí mo tún wá fẹ́ bi yín ni wípé ṣé ẹ̀yin nìkan ni ẹ ò gbúdọ̀ wọ igbó Alugbua ni àbí gbogbo ẹni tó bá ti sá kẹ́kẹ́. gbogbo ẹni tó bá ti kọ kẹ́kẹ́ ni wọn ò dákọ̀ mi fún un. oríṣi ìpele mẹ́ta ni oyè tá à ń jẹ à ń joyè ọmọ ọba à ń joyè afọbajẹ àwọn àwa rẹ̀ fà là ń pè àwọn afọbajẹ wa àwọn tí bàbá wa fi oyè bàdọ́rẹ̀ tí wọ́n sì ti múlẹ̀ pé àwọn ni wọ́n máa fi ọmọ àwọn jẹ oyè bí báyè bá ti sílẹ̀ àwọn yẹn là ń pè ní wa rẹ̀ fà. lẹ́yìn ìyẹn la rí àwọn oyè dámilọ́lá bíi pé lámarin ti dáadáa ẹ̀fọn olóyè báyìí ẹ̀pẹ́ panlé kó náà máa jó lóyè so ìpele mẹ́ta tí oyè wa jẹ́ nìyẹn ṣùgbọ́n oyè tí ọmọ ọba yẹn ó pọ̀ díẹ̀ nínú oyè ọmọ ọba láti rí màlúbẹ̀rin ńbẹ̀ láti rí mamẹ̀mẹ̀ ńbẹ̀ láti rí sọ́balójú ńbẹ̀ láti rí ajírọ́ba ńbẹ̀ láti rí ẹ̀kẹrin ọmọ ọba ńbẹ̀ láti rí ọ̀sá ọpọlọ bẹ́ẹ̀ yẹn magbẹ́dẹ́ ó lè wà nílùú mi náà o ṣùgbọ́n bí àwọn oyè ọmọ ọba wa ṣe wà nìyẹn nígbà wáṣẹ̀ gbogbo ọdún ìbílẹ̀ nínú oṣù kẹjọ ọdún tí oúnjẹ máa pọ̀ ni a máa ṣe ṣùgbọ́n ṣe tí àwa ń ṣe ní ìsìn à ń ṣe towards November December. ní ilẹ̀ Yorùbá ìlú tí kò ní èèwọ̀ tirẹ̀ kò wọ́pọ̀ rárá ní Òwú-Kúta tí a wà lónìí yìí bàbá kí ni àwọn ohun tó jẹ́ ohun èèwọ̀ tí ènìyàn gbọ́dọ̀ ṣe nínú ìlú Òkúta. nínú ìlú yìí èèyàn gbọ́dọ̀ gun yàtà pé kó sí kàǹtín kan wá pé yán lòún gún ta o kò sẹ́ni tó bẹ́ẹ̀ àti rí àwọn tí wọ́n dán wò tí wọ́n dán tán èèyàn gbọ́dọ̀ gbé tébù síta tàbí kó tà ń kọ̀rọ̀ yàrá pé ẹ̀pà lòún ń tà kò sì wọn ò sì gbọ́dọ̀ gbin ẹ̀pà wọn ò gbin ẹ̀pà nílùú Kúta lórí ilẹ̀ tó bá ti jẹ́ ti Kúta wọn ò gbọ́dọ̀ gbin ẹ̀pà ẹni tí ó bá jẹ́ àjòjì tá a bá fẹ́ fún nílẹ̀ wọ́n gbin ẹ̀pà o àwọn ìwọ̀ méjì tí à ń wọ̀ nìyẹn. màá dé màá gẹ̀ ìpéǹpéjú báyìí làlàáfìlà bó bá ti ń kọjá ìpéǹpéjú yóò di bàbá ṣé kò sí nǹkan eégún tó bá pidán mọ níwọ̀n ò ní pidán pẹ́ ibí ni wọ́n ti máa ṣẹnu ní déédéé síbí tí wọ́n ti máa padà sílé bàbá mi. mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ kábíyèsí ìlú Kúta Ọba Adekunle Oyelude Makama àti gbogbo ìjòyè láàfin pátápátá ẹ ò ní fọjọ́ ọlọ́jọ́ lọ o. mo dúpẹ́ lọ́wọ́ ọmọọba Oyèláyọ̀ Sanni ìwà ìrẹ̀lẹ̀ àti ìkónimára bàbá yìí ó wú mi lórí púpọ̀ àwọn tó nílẹ̀ wọn ò ní padà lẹ́yìn yín bàbá. bákan náà ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n mi Fatai Adémọ́lá Adésínà Tòròmádé ọ̀kan gbòógì ni wọ́n nínú ẹni tí ò fẹ́ kí àṣà àti ìṣe Yorùbá ó parun. bákan náà ni mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú mi fún ti sáà yìí gbogbo wa a ò ní mọ ìnira o. ẹ má wá gbàgbé o láti bá mi subscribe sí YouTube channel mi yìí ká lè máa gbádùn ara wa síwájú àti síwájú sí i. ẹ ṣeun mo dúpẹ́ ó dìgbà kan náà.